أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته اللهم صل وسلم على سيدنا محمد الشفاع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم أهل الله. Adá ọpẹ́ tí ó pọ̀ fún Ọlọ́run, ìkẹ́ rẹ̀ ìgẹ́ rẹ̀ atọrọ rẹ̀ fún òjíṣẹ́ ńlá Ànábì Muhammad, atọrọ ìkẹ́ ìgẹ́ fún àwọn ànábì Ọlọ́run lápapọ̀, atọrọ ìkẹ́ ìgẹ́ fún gbogbo àwọn ẹni rere, àwọn àfáà wa, àwọn òbí wa àti gbogbo olólùfẹ́ wa nínú ọkùnrin obìnrin, gbogbo mùsùlùmí lápapọ̀ tí ń wò wá tí ń gbọ́ wa nù ọmọdé àtàgbà akíra wa ikú assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Nígbà tí à ń kíra wa kú ọdún tuntun, tá ń kíra wa kú oṣù Muharram tí ó bẹ̀rẹ̀ ọdún tuntun, ọdún ẹ̀sìn, ọdún tá a fi calculation tá a fi ṣèjọsìn fún Ọlọ́run nínú kàlẹ́ndà Islam, náà ni à ń dára wa lẹ́kọ̀ọ́ nípa àwọn ọlá tí ó wà fún oṣù Muharram yìí, pé oṣù tá a wà yìí iṣẹ́ rere pọ̀ ń bẹ, àánú Ọlọ́run ọba pọ̀ tí a lè rí, ìkẹ́ Ọlọ́run ọba pọ̀ tí a lè foṣù yìí rí. Ẹ má jẹ́ á sùn gbàgbé, ẹ má jẹ́ á sùn àsùnpìyè, ẹ má jẹ́ á sùn para. Anabi sallallahu alayhi wa sallam nínú hadithi tí Imam Tirmizi tí ó gbà wá, wọn lá Nabi sallallahu alayhi wa sallam sọ fún arákùnrin kan ìpè in kunta sa'iman shahran, tóṣù kan bẹ tó bá fẹ́ yàn láàyò láti máa fi gbàwẹ̀, fasumil Muharram, yájọ́ jẹ́ oṣù Muharram, yẹn pé yàtọ̀ sí Ramadan o. In kunta sa'iman shahran ba'da Ramadan, tóṣù kan bá ń bẹ yàtọ̀ sí Ramadan tó fẹ́ yàn láàyò láti máa fi gbàwẹ̀, fasumil Muharram, jẹ́ ó consider Muharram, fa inna fihi yawman, torí ìjọ kan bẹ́ẹ̀ ọjọ́ kan bẹ nínú oṣù tèmi rẹ̀ wà yìí. Allahu akbar. Fa inna fihi yawman, ọjọ́ kan bẹ́ẹ̀ tó yẹ sí pé taaba Allahu fihi ala qawmin, ń lọ́lọ́run fi gba tútúbá fáwọn ọjọ́ kan tí wọ́n ṣe lọ́n tí wọ́n láwọn fẹ́ padà sọ́dọ̀ Ọlọ́run. Wọ́n ṣe lọ́n, wọ́n rìnrìn bínú Ọlọ́run, wọ́n sọ̀rọ̀ bínú Ọlọ́run, wọ́n ṣe àìdá sí Ọlọ́run púpọ̀, wọ́n ṣàìgbọràn, wọ́n á láwọn fẹ́ ronúpìwàdà, àwọn fẹ́ padà sọ́dọ̀ Ọlọ́run. Ìjọ tọ́lọ́run gba tútúbá lọ́wọ́ wọn inú oṣù Muharram yìí ló wà. Tó bá fẹ́ yan oṣù kan láàyò láti máa fi ṣèjọsìn, láti fi dẹni Ọlọ́run, consider oṣù Muharram. Wa yatubu fihi ala akharin, kì í wá ṣàwọn ọjọ́ náà, kì í ṣàwọn ọjọ́ náà nìkan lọ́lọ́run fẹ́ foríjì nínú Muharram. Ọlọ́run tún ní palẹ̀mọ́ àti foríjì àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ nínú oṣù Muharram yìí. Èyí ṣẹlọ́n débi tí yẹn máa wá rò pín pé abí abáde yìí ẹ̀dọ̀ ẹja máa bá a lọ, ó ti late. Ó bá jẹ́ yẹn náà mo ṣẹ̀ṣẹ̀ yẹn lè gba tútúbá dúró ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ yìí mọ́ ká tó wá pọ́ lọ́hùn. Ọlọ́run ní tútúbá téèyàn ò ní lọ́dọ̀, Ọlọ́run ní lọ́dọ̀. Kò sí bó ṣe lè ṣẹ̀ tó, kò sí bó ṣe lè ṣàì lójútì tó. Bó bá gbé ẹ̀ṣẹ̀ tó kan sánmọ̀ tó ga ńlẹ̀ débi tó kan sánmọ̀ tó bá gbé bá Ọlọ́run ọba láàrin ìṣẹ́jú kan tó bá ti sọ fọ́lọ́run ọba pé ó ṣe mọ́, ó jáwọ́, ó ń tọrọ àforíjìn, tó ṣe táúbà tó jẹ́ táúbà nasuh, tí èṣe táúbà yẹ̀yẹ́, tó túbá tọkàntọkàn, bẹ́ẹ̀ ni Ọlọ́run ṣetán àti gbà ọ́ lẹ́rú padà. Inú Ọlọ́run ó dùn láti gbà ọ́ lẹ́rú padà. Ọ̀dẹ̀ ni ire, gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ àtẹ̀tẹ̀yìn wá ó di nǹkan tí Ọlọ́run ọba parí. Ọlọ́run máa ṣàforíjìn wá, Ọlọ́run máa ṣàyàfi wá, Ọlọ́run máa ṣàforí ẹ̀ṣẹ̀ wa jìn wá o. Ẹni ló jẹ́ ká mú gbogbo àwọn ìròyìn rere yìí wá sí etí ìgbọ́ gbogbo wa, ìpè gbogbo wa là ń fojoojúmọ́ dẹ́ṣẹ̀. Wòye ní tá ń wò lójúmọ́ tí ò bá tọ́lọ́run ọba mu, bó ló ṣe ṣí Facebook, sí social media, ọmọ orí ń tọ́lọ́run ọba ò fẹ́, ọ wà gbọ́n tọ́lọ́run ọba ò fẹ́, ìyẹn ló lágbára jù nísìnyí o, tọ́pọ̀ jù tí gbogbo wo rí mú bọ́m̀bẹ̀. Àwa kan pọ̀ tí à ń gbìyànjú láti control pé ó dá mi ò fẹ́ mọ́ rí ní tọ́lọ́run ọba ò fẹ́, ẹ jẹ́ n blọ́ọ̀kù website yìí, ẹ jẹ́ n blọ́ọ̀kù page yìí, ẹ jẹ́ n blọ́ọ̀kù ẹni yìí, pé ìmọ̀ ṣe ń tọ́lọ́run ọba ò fẹ́. Gbígbọ́ wa ń kọ́, àìmọye míì ni ó gbé àwọ̀ wáàsí wá bá wa. Wáàsí ni wọ́n pè, ọ̀rọ̀ ẹ̀sìn ni wọ́n pè, ìbàlókọjẹ́ ní bẹ́ẹ̀, ọ̀rọ̀ burúkú ní bẹ́ẹ̀ tí èèyàn gbọ́dọ̀ fetí gbọ́ kó tún rí ọ̀nà Ọlọ́run. Ẹni bá fetí gbọ́ fún rẹ̀ ṣẹ lọ́hùn. Ẹni bá fetí gbọ́ òun gangan ṣẹ lọ́hùn, nítorí pé etí nínú òfin ẹ̀sìn ni ká ṣọ́ ọ̀rọ̀kọ̀rọ̀ láti máa wọbẹ̀. Bí ọ̀rọ̀kọ̀rọ̀ bá ń wọnú etí, ìmọ̀ jẹ́ kọ́kàn ò lè ní. A gbọ́dọ̀ máa ṣọ́ tá à ń gbọ́. Bàbá tí wọ́n ń ṣe gbogbo ẹ̀ tá à ń gbìyànjú pé a máa kọlu ẹ̀ṣẹ̀, kò sí bá ṣe fẹ́ ṣe. A máa kọlu ẹ̀ṣẹ̀. Anabi ní kullu ibni Adama khata'un, gbogbo ọmọ Anabi Adama la dá fún àṣìṣe. Fa khairul khata'ina tawwabun, àwọn tó lóore jù nínú àwọn tí wọ́n máa wá ṣàṣìṣe làwọn tó bá ń tètè mọ̀nà ọ̀dọ̀ Ọlọ́run. Oṣù Muharram yìí oṣù tí yẹn tètè padà sọ́dọ̀ Ọlọ́run ọba ni o. Ẹ jẹ́ asáré tètè láti lọ bọ́ Ọlọ́run ọba wa padà. Ọ̀jọ̀gbọ́n kan ní siru ilallahi uyyalan,
wa fuqara ẹ tètè sáré tètè lọ bọ́lọ̀ nígbà tí ò sówó ẹ má retí pé tí n bá tó lówó tán ní mà ṣe dáadáa o fa inna intidhara al-ghina batala kí wọ́n máa pé tí n bá tó lówó ní mà ṣe rere èèyàn nìkan ṣe ni o siru ila Allahi urjan wa makasir pẹ̀lú tàìtì di èèyàn ńlá pẹ̀lú tàìtì tóbi yìí náà ní ká fi tètè máa sin lọ́hùn fa inna intidhara sihhati batala kéèyàn sọ pé n bá tó lálàáfíà n bá tó pélé èèyàn ní tó máa ṣe dáadáa èèyàn mọ́lẹ̀ tí ó mọ́là ẹni Ọlọ́run kọ ẹ̀mí gígùn fún kọ́mọ ẹni tọ́lọ́run kọ ẹ̀mí kúkúrú fún kọ́mọ. ìgbò lálu ayé wa dà tọ́lọ́run fi sọ pé ibi tó bá dé yìí náà ni mo fẹ́ kó o lò ó dé mọ́ bọ̀ wá bá mi ẹnìkan mọ́ nítorí náà kí ká máa fojoojúmọ́ palẹ̀ mọ́ ká máa fojoojúmọ́ túbá. ìjọ kan wà ń bẹ nínú oṣù Muharram tá a wà yìí tá à ń pè lóòjọ́ Ashura. ọjọ́ Ashura náà ni tọ́pìkì wa dá ní orílẹ̀ ní ọjọ́ àlùbáríkà púpọ̀ ni odindi oṣù Muharram yìí oṣù rẹ ni oṣù àlùbáríkà ni ìjọ kan tí wọ́n ń bẹ́ẹ̀ tá à ń pè níjọ́ Ashura òun ni tẹ́ ẹ bá ka Muharram méní méjì mẹ́ta ńjọ́ tó bá pé mẹ́wàá ọjọ́ níjọ́ náà ó súnmọ́ kó jẹ́ pé ìjọ náà làdísì ta kálẹ̀ kan rí fáàsì pé ìjọ kan bẹ́ẹ̀ tọ́lọ̀ mọ́ gbà tútù bá jù àfàìmọ̀ kọ́ mọ̀ jẹ́jọ́ Muharram ìjọ Ashura toró òun ni ìjọ tó lálùbáríkà jù nínú ìjọ àwọn ọjọ́ tí ń bẹ nínú oṣù Muharram. wọn lárakùnrin kan nínú hadisi tí Abu Qatada gbà wá arákùnrin kan wá béèrè lọ́wọ́ anabi sallallahu alayhi wa sallam an siyami Ashura ní pé àwẹ̀ tó máa gbà níjọ́ tí Muharram bá di kẹwàá yìí kí ni ń bẹ gan kí ló make ìjọ yẹn special faqal lànàbí bá ní ahtasibu ala Allah mo níran kan lọ́dọ̀ Ọlọ́run ọba mo fọkàn sí lọ́dọ̀ Ọlọ́run ọba an yukaffira sanata allati qablahu ní pé kí àwẹ̀ ẹjọ́ náà kọ́lọ́hún wò ó fi pa gbogbo àṣìṣe odindi ọdún kan tó ṣáájú àwẹ̀ ẹjọ́ kan kọ́lọ́hún wá wò ó kó fi pa àṣìṣe gbogbo ọdún kan tó ṣáájú Ànábì ni mo níran kan pé bó ṣe rí nìyẹn ló jẹ́ ń dún ní mọ́ àwẹ̀ yìí ní bírà Imam Muslim ló gba hadith ni wá ìjọ Ashura ìjọ tí Muharram bá pé kẹwàá béèrè lọ́wọ́ àwọn tí wọ́n ka kàlẹ́ndà oṣù hijiri àtàwọn tí wọ́n mọ̀ dáadáa àmọ́ tọdún yìí ọjọ́ bí ìgbà pé níbi tẹ́nu pàdé sí jù níbi ìgbà pé ọ̀la nìyẹn tọdún tá a wà yìí tọdún 2020 tá a wà yìí tọdún mi lè tún vérì àmọ́ ibi tẹ́nu pàdé sí jù ní pé ọ̀la ni ìjọ kẹwàá ẹni jímọ̀ ọ̀la sátọ̀dẹ̀ ni ó máa jẹ́jọ́ kẹwàá ẹni ní ìjọ kẹsàn-án ní ibi tí ẹnu pàdé sí jù. àwọn ànábì Ọlọ́run gbogbo àwọn tó ṣáájú wọ́n ní gbogbo wọn náà wọ́n gbé àwẹ̀ yìí àwẹ̀ ìjọ kẹwàá Muharram wọ́n ní gbogbo wọn náà ni wọ́n gbà kana yasumuhul anbiya anabi sallallahu alaihi wasallam ló sọ bẹ́ẹ̀ nínú hadithi tí wọ́n gbà látọ̀dọ̀ rẹ̀ pé yawmu Ashura ìjọ Ashura ìjọ kẹwàá Muharram kana tasumuhul anbiya àwọn anabi Ọlọ́run tó ti lọ ṣáájú anabi Muhammad ni wọ́n máa gbà àṣà wọn ni fasumuhu antum ẹ̀yin náà gbà ẹ má dáadáa àwọn anabi Ọlọ́run ọba nìkan àforíjìn táwọn anabi Ọlọ́run bá wà ń bẹ ẹ̀yin náà wà ìkẹ́ tí wọ́n wà ń bẹ ẹ̀yin náà wà ìsúnmọ́ Ọlọ́run tán wà ń bẹ ẹ̀yin náà wà àwẹ̀ ẹjọ́ kan péré náà ni ìjọ Ashura alibarika rẹ̀ làwọn ọjọ́ tí ń bẹ lẹ́gbẹ̀gbẹ̀ rẹ̀ náà jẹ́ tán fi ní àdá àpapọ̀ mọ́ à ń bọ̀ wá sọ̀rọ̀ lórí ẹ̀. hadisi tá a kà yẹn Baqiy ibn Makhlad òun ló gba hadisi níwájú musnadu rẹ̀ kan náà àfàgbà aládìsí tó jọ mọ́kẹ́ fún mọ́mú Ahmad náà pè ní Baqiy ibn Makhlad. Unfortunately tíra hadisi rẹ̀ ti parẹ́ musnadu rẹ̀ tẹ̀ wá lọ́wọ́ ó ní tíra tafsiri náà tó tóbi tán ní òsirú ẹ̀ òun náà tẹ̀ wá lọ́wọ́ nínú àwọn ìwé ẹ̀sìn tí ó ti sọnù ni àwọn ìwé rẹ̀ wà tó dẹ̀ jẹ́wé tó tóbi lásìkò rẹ̀. nínú àwọn mèremère tọ́lọ̀ tó fi jọ Ashura dá lára èyí tí ó bọ́ sí ìjọ Saturday ọ̀la nínú ọdún 2020 tí a wà yìí òun ni najatu Musa min Firaun níjọ́ náà lọ́lọ́run la nabi Musa lọ́wọ́ Farao Firaun tó hàn nabi Musa lè mọ̀ ọba ilẹ̀ Egypt tó hàn nabi Musa àti gbogbo ọmọ Israẹli lè mọ̀ tó dà wọ́n láàmú tọ́lọ̀ ń gbà nabi Musa alayhi salatu wasalam dìde pé kó lọ liberate àwọn ọmọ Israẹli lọ́wọ́ Farao kó lọ gbà wọ́n lẹ̀ lọ́wọ́ ẹ̀. níjọ́ tọ́lọ́run la nabi Musa àtàwọn ọmọ Israẹli lọ́wọ́ Farao tí wọ́n rí independence tí wọ́n tọ́lọ́run pa Firaun rẹ̀ níjọ́ tọ́lọ́run ṣe ìyàtọ̀ láàrin òdodo àti irọ́ ìjọ yìí náà lọ́lọ́run tún fi sùn ajá sí pé ìjọ yìí lámì nínú tàn ayé nínú tàn gbogbo ẹ̀sìn ìjọ yìí a máa lámì ìyẹn jọ Ashura yìí àwọn mèremère tọ́lọ́run dánwò ń bẹ àti kàdísì kan lẹ́ẹ̀kan tí wọ́n lọ́lọ́run gba tútú bá lọ́wọ́ àwọn ìjọ kan nínú ìjọ yìí náà tún lọ jẹ́
nígbà tọ́lọ́run la Musa àtàwọn ọmọ Ísírẹ́lì lọ́wọ́ Fáráò. Ìjọ yìí náà tí wọ́n lọ jẹ́ tọ́lọ́run la ànábì Núhà níbi ọkọ̀ ojú omi níjọ́ tọ́lọ́run pa àwọn ìjọ ànábì Núhà rẹ́ tọ́wọ́ la ànábì Núhà àtàwọn tó gbà á gbọ́ àwọn tó nígbàgbọ́ sí àtàwọn ẹranko tó kó sínú ọkọ̀ ojú omi wọn níjọ́ yìí náà ló tún jẹ́. Hadithi tí Imam Ahmad gbà wá nù musnadu rẹ̀ tani mara nabi sallallahu alayhi wa sallam jọ́kan la nabi ńlọ ó wá pàdé bí unasin minal yahud ó pàdé àwọn èèyàn kan nínú àwọn yahudi ó pàdé wọn qad samu yawma ashura wọ́n gbààwẹ̀ ọjọ́ ashura ìyẹn ọjọ́ kẹwàá muharram faqala la nabi bani ma hadha min as-sawm irú àwẹ̀ wo tún lẹ́yìn tún gbà yìí qalu wọ́n sọ pé hadha al-yawm alladhi najja Allahu azza wa jalla fihi Musa wa bani Isra'ila min al-gharq ìjọ yìí ni ó ṣe déédéé ìjọ tọ́lọ́run la nàbì Musa àtàwọn ọmọ Ísírẹ́lì lápapọ̀ níbi ìtẹ̀rìsódò nígbà tí Fìràwọn náà lé wọn tó fẹ́ pa wọ́n rẹ́ nígbà tó lé wọn kan odò tí ò síbi tí wọ́n tún fẹ́ sá sí mọ́ tọ́lọ́run wá ṣe ìyanu ńjọ́ náà tó ní kódò là sí méjì odò là sí méjì ànábì Musa àtàwọn ọmọ Ísírẹ́lì wá rìn nínú odò nígbà tí Fìràwọn náà kọlu odò Ọlọ́run ní kí odò ni ó gbé Fìràwọn náà àtàwọn èèyàn mi ńjọ́ tọ́lọ́run dán ara yìí wò sínú àwọn ànábì Musa àti gbogbo àwọn ìjọ rẹ̀ dùn pé abọ́lọ́wọ́ yà abọ́lọ́wọ́ fìtínà tá a ti fà ìmọye sẹ́ńtúrì tá a ti fi ń jẹbọ̀ lọ́wọ́ gbogbo àwọn Fáráò ilẹ̀ Egypt ìjọ yìí ni Ọlọ́run ṣe ìyàtọ̀ láàrin òdodo àti irọ́. wa hadha yawmun istawat fihi as-safinatu ala al-judi bákan náà ìjọ yìí ló ṣe déédéé ìjọ tọ́lọ́run la ànábì Nuh pẹ̀lú ọkọ̀ ojú omi rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n nígbàgbọ́ sí tí wọ́n jọ wà nínú ọkọ̀ ojú omi tọkọ̀ ojú omi ni nígbà tọ́lọ́run ní tó fomi túfánù pa àwọn ìjọ ànábì Nuh rẹ́ tí ilẹ̀ ńlá mi òkè sánmà náà rọ òjò Ọlọ́run fi omi pa wọ́n rẹ́ nígbà tọ́lọ́run la ànábì Nuh pẹ̀lú ọkọ̀ ojú omi rẹ̀ tí àwọn ẹni tó nígbàgbọ́ sí ànábì Nuh ń bẹnu ẹ̀ ẹni Ọlọ́run ní kí ọkọ̀ ojú omi wọn lọ lé téńté lérí àpáta kan tán pè ní Jùdí yìí eré àpáta yẹn lọ́lọ́run fi la ànábì Nuh. Ìjọ yìí náà lòun náà tún jẹ́ ó tún ṣe déédéé ìjọ Àṣúrà yìí fasọ́ọ̀mọ̀ Nuh ànábì Nuh wá fìjọ ìgbààwẹ̀ fọ́lọ́run pé ọ̀yí tọ́lọ́run ṣe èyí tọ́pẹ́ ẹja máa fìjọ ìgbààwẹ̀ ọ̀sọ́ díjọ́ àmì wa Musa ànábì Musa ń pè èyí tọ́lọ́run ṣe fún wa yìí ó tọ́pẹ́ ẹja sọjọ́ ìjọ ìdíjọ́ àmì àwọn náà fi ń gbààwẹ̀ wa shukran lillahi azza wa jal wọ́n fi ń dúpẹ́ fọ́lọ́run ànábì ní tọ́ba rí bẹ́ẹ̀ fa ana ahaqqu bi Musa èmi tọ́ sí Musa torí iṣẹ́ mi jọṣẹ́ tiẹ̀ ìtẹ̀lé àti mẹ́sẹ̀gì anabi Muhammad sallallahu alayhi wa sallam ọjọ́ ta anabi Musa ṣọlọ́run ti bá anabi Muhammad sọ yìí pé tilka rusul gbogbo àwọn òjíṣẹ́ tí a ti rán yìí wal anbiya àti gbogbo àwọn anabi Ọlọ́run tó ṣáájú rẹ̀ yìí ulaika alladhina hada Allah àwọn Ọlọ́run fi mọ̀nà fabi hudahum muqtadi ìmọ̀nà wọn ni kó máa tẹ̀lé àwọn lọ́jọ́ shara'a lakum mina dini ma wasa bihi Nuhan anabi Nuhu mẹ́sẹ̀gì tí ń bẹ lọ́wọ́ rẹ̀ kò yàtọ̀ sí tí ń bẹ lọ́wọ́ Muhammadu náà iṣẹ́ kan náà lẹ́jọ́ wá ṣe láyé ohun rere kan náà lẹ́jọ́ wá píìtì fún gbogbo aráyé anabi ní èmi tọ́ sí Musa jẹ̀yìn lọ yín o ẹ̀yin tẹ́ yí tírà rẹ̀ padà lẹ́yìn tó lọ tán ẹ̀yin tẹ́ dalẹ̀ anabi Musa ńjọ́ tí ń bẹ láyé iṣẹ́ gbọ́rọ̀ sí lẹ́nu èmi tọ́ sí jù yín lọ wá ahaqqu bi sawmi hadha al-yawm ó sì tọ́ fèmí Muhammadu àtàwọn ìjọ mi ká máa gbààwẹ̀ òní ìyẹn jọ Àṣúrà yìí ju gbogbo yín lọ fa amara ashabahu bi sawm lànàbì bá ní ẹ kéde gbogbo ará Madina ẹ kéde fún gbogbo àwọn sàábé ẹ kéde fún gbogbo ẹni tó bá gbà mí lójíṣẹ́ Ọlọ́run kí wọ́n máa fi nígbààwẹ̀ kódà wọ́n ní njọ́ náà àwọn ọmọ kéékèèké wọ́n tún ní àwọn náà ń gbààwẹ̀ jọ njọ́ tá ànábì pàṣẹ yìí àwọn ọmọ kéékèèké náà tún gbààwẹ̀ tó fi mọ́ ọmọ tán fún lọ́mú lọ́wọ́ pé ẹ̀dọ́mú dúró náà ẹjọ́ dọ́wọ́ alẹ́ kẹ́ tó fún wọn ní ọmú nítorí ànábì náà bẹ̀rẹ̀ sí ní bàbàrà ìjọ náà ànábì kéde pé gbogbo ẹni tí kò bá ti jẹun láàárọ̀ yìí ẹ sọ fún wọn pé wọ́n má jẹun fún wọn sọ dáwẹ̀ gbogbo ẹni tó bá yìí sì jẹun ẹni kún kẹ́nu dúró tí ó fi dalẹ̀ ìjọ ìyàwó náà mọ bàbàrẹ̀ sallallahu alayhi wa sallam wọ́n níjọ́ yìí kan náà àwọn kan pìtàn àmọ́tàn náà fẹsẹ̀ múlẹ̀ pé njọ́ tọ́lọ́run gba tútú bá nàbí Adam lẹ́yìn tó ṣẹ́ lọ́run tó jẹ èso tí wọ́n ní ó má jẹ ní tọ́lọ́run ní ó jáde lálìjánnà nígbà tí ó túbá tí ó sọ fọ́lọ́run bá pé kó forí jìn wọn njọ́ tọ́lọ́run gba tútú bá rẹ̀ wọ́n níjọ́ Àṣúrà yìí náà tún ní wá dúró oríire wá dúró ọlà tọ́lọ́run ti fi ìjọ yìí ṣe nínú ayé ìwọ náà mọ̀ rora rẹ̀ pin ìwọ náà tẹ́ bùkátà rẹ̀ sọ́dọ̀ Ọlọ́run tẹ́ bùkátà rẹ̀ sọ́dọ̀ Ọlọ́run fòjọ́ kan yìí súnmọ́ Ọlọ́run fòjọ́ kan yìí bọ́lọ́run sọ̀rọ̀ fòjọ́ kan yìí jírẹ̀bẹ̀ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba bóyá tó bá ṣe bẹ́ẹ̀ ó súnmọ́ kó rí àánú Ọlọ́run ọba gbà níjọ́ náà Ọlọ́run ṣáà fi ọjọ́ náà kẹwàá kó fi ṣàánú wa kódà wọ́n ní àwọn ẹranko àwọn alákìyèsí nínú àwọn onímọ̀ al-Imam Ibn Rajab al-Hanbali àfáàgbà aládìf àfáàgbà onímọ̀ àfáàgbà fíkì àfáàtì manhaju rẹ̀ dáa àwọn àfáà dáadáa nù kọ́lọ́mbà wa kẹ́ kọ́lọ́mbà wa gẹ́ ọmọ kí ó ló jẹ́ fáwọn Ibn Qayyim
ó wá jẹ́ àfa àgbà nínú hadith àti fíkì papọ̀, ó sì jẹ́ àfọ̀hún wáàsí ńláńlá. Àwọn tá a fẹ́ jọ nu ọlọ́mọṣẹ́ àjẹrí wọn jọ. Ibn Rajab al-Hanbali ó sọ nínú Lataif al-Ma'arif nínú tírà rẹ̀ tó gbajúmọ̀, ó narrate ìtàwọn ẹni eré àtàwọn aṣáájú tó tún ṣáájú òun náà tí wọ́n lákìyèsí pé kódà àwọn realize pé àwọn ẹranko kan bẹ tó bá dijọ́ Àṣúrà wọn kì í jẹun, bí àwọn àwúrèbe. Àwọn rí wọn, àwọn tí máa tọ́jú wọn, àwọn tí máa sìn wọn, àwọn á rí i pé tó bá dijọ́ Àṣúrà táwọn bá fún wọn lóúnjẹ wọn kì í jẹ. Wọ́n kíyèsí àwọn ẹranko kan bẹ́ẹ̀, wọ́n rí i pé ìjọ yẹn náà ó dà ipá àwọn ẹranko máa fi gbààwẹ̀. Àkíyèsí lásán ni, ó possible kó rí bẹ́ẹ̀, ó possible kó má rí bẹ́ẹ̀. Gbogbo ẹ̀ ń dá lórí pé ìwọ náà má fi jọ́ ní ṣeré. Kódà àwọn ẹlẹ́bọ Mẹ́kà, torí pé wọ́n láwẹ̀ àwẹ̀ Àṣúrà yà Ànábì tí máa gbà, àtúrà díìsì látọ̀dọ̀ yà Àìṣà radiyallahu ta'ala anha kí Ànábì tí máa gbà láti Mẹ́kà kó tó dé Mádínà. Torí àwọn ẹlẹ́bọ, àwọn Quraysh, ìran mọ̀lẹ́bí Ànábì tí wọ́n jẹ́ ẹlẹ́bọ ní Mẹ́kà ní jahiliya lásìkò kí Islam tó dé, wọ́n ti máa gbààwẹ̀ wọn. Àmọ́ àwọn ò ní reason kan lọ títí láti gbà á, torí àwọn kan nínú àwọn onítàn sọ pé ẹ̀ṣẹ̀ kan làwọn Quraysh ṣiṣẹ́ ni wọ́n fi wò pé káwọn máa fi jọ́ yẹn tọrọ àforíjìn lọ́dọ̀ Ọlọ́run. Àwọn kan ní rárá, wọ́n kàn rí táwọn Yẹhudi, àwọn alátẹ̀lé Ànábì Mùsá, àwọn ọmọlẹ́yìn Ànábì Mùsá tán jẹ́ Júù tí wọ́n live nílẹ̀ Lárúbáwá, ṣe ń pa aníjọ́hun lọ́lọ́run lá Ànábì Mùsá, àwọn wa máa fi jọ́hun gbààwẹ̀ láwọn Júù. Ìyẹn làwọn Quraysh rí láwọn ẹlẹ́bọ ní Mẹ́kà tán jẹ́ ìdílé Ànábì, làwọn rí àwọn ẹlẹ́sìn kejì wa tán jẹ́ Júù tán tẹ̀lé Ànábì Mùsá, wọ́n máa fi jọ́ ìgbààwẹ̀, wọ́n máa fi jọ́ ìbàbàrà, wọ́n máa fi jọ́ ìṣọdún, wọ́n máa fi dúpẹ́, wọ́n máa bàbàrà jọ́ yìí. Tó bá rí bẹ́ẹ̀, ẹjá náà mọ̀ ká mọ̀ bá wọn bàbà rẹ̀. Wọ́n sì sọ pé mèremère tó pọ̀ lọ́lọ́run fi jọ́ yìí ṣe, ẹjá náà mọ̀ fi ìjọ́ yìí sin lọ́run ká mọ̀ fi fara gbolẹ̀ fọ́lọ́ àwọn ẹlẹ́bọ tí ò gbọ́ lọ́n gbọ́. Wọ́n á níyẹn là Ànábì sallallahu alaihi wasallam náà gbẹ́njú bá, Ànábì náà máa gbààwẹ̀ yẹn fọ́lọ́run ọba, kì í ṣe fáwọn òòṣà, Ànábì máa gbà fọ́lọ́run fa títí tó fi wá di ipa Ànábì dé Madina sallallahu alaihi wasallam. Ìyàwó Àìṣà ló pìtàn ó ní kánà Àṣúrà yawman tasumuhu Qurayshun fil jahiliya. Àwọn Qurayshi tí máa gbààwẹ̀ ọjọ́ yẹn ní jahiliya àwọn tẹ́lẹ̀. Wa kana nabiyyu sallallahu alaihi wasallam yasumuhu. Ànábì náà dẹ̀ máa bá wọn ẹlẹ́bọ gbà ní Mẹ́kà. Àmọ́ ìgbà fọ́lọ́run ọba kò gbà fòòṣà kankan, ìmọ̀ gbà fọ́lọ́run ọba láti Mẹ́kà kó tó dé Madina. Falama qadima al-Madinata, gbàtà Ànábì wá dé Madina, ìlú táwọn Júù ń gbé, ibẹ̀ ló ti l'Ànábì ti ní encounter pẹ̀lú àwọn Júù, kó tó lè encounter pẹ̀lú wọn ní ti máa gbààwẹ̀ yẹn láti Mẹ́kà tẹ́lẹ̀. Gbà tó wá dé Madina, sọ́ọ̀mọ̀hu wa amara bisiyamihi ni ó wá bá àwọn Yẹhudi pàdé àdìsí tá a kàlẹ́ kan pé àkìtì ẹ̀ ní reason tẹ́ fi ń gbààwẹ̀ ní gan. Àwa kan bá yín gbà lọ ní Mẹ́kà ní àwo ní reason lọ títí fún. Náà pìtàn pé bẹ́ẹ̀ ni èní lọ́lọ́run lá Ànábì Mùsá, èní lọ́lọ́run lá Ànábì Núhà, èní mèremère tó pọ̀ ṣẹlẹ̀ ńbẹ̀. L'Ànábì Muhammad náà bá ń gbààwẹ̀ yẹn lọ. Wa amara bisiyamihi, ó wá pàṣẹ fún gbogbo mùsùlùmí ní Madina pé ẹ̀yin náà máa gba àwẹ̀ yìí. Falamma nazalat faridatu shahri Ramadan. Àmọ́ nígbà tọ́lọ̀ ń padà wá ṣòfin pé shahru Ramadan, òfin oṣù Ramadan alladhi unzila fihi al-Qur'an, tí Qur'an sọ̀ kalẹ̀ ńbẹ̀, hudan linnasi, ìmọ̀nà ní fáwọn ènìyàn, ẹ máa gba àwẹ̀ ńbẹ̀, kutiba alaykumus siyam, ó di dandan kẹ́ gba àwẹ̀ lóṣù Ramadan. Nígbà tó fin yẹn ti sọ̀ kalẹ̀, kana Ramadan huwa alladhi yasumuhu, ló bá di pé Ramadan l'Ànábì ń gbà. Fataraka yawma Ashura, ó wá fi àwẹ̀jọ Àṣúrà lẹ̀. Faman sha'a samahu, ẹni bá fẹ́ lẹ́yìn ìgbà náà yóò gba àwẹ̀ Àṣúrà. Faman sha'a aftarahu, ẹni tí ó bá fẹ́ kò ní gba àwẹ̀ Àṣúrà. Hadisi tí Imam Bukhari àti Muslim gbà òun ni hadisi. Àgbọ́yé hadisi yìí ni pé Ànábì sallallahu alaihi wasallam tí máa gba àwẹ̀ Àṣúrà láti Mẹ́kà kò jẹ́ dandan yín kàn máa gbà, kò sí pé nìkan láṣẹ kó máa gbà. Ó wá dé Madina, ó bá wọn Júù dòwò papọ̀, ló wá rí ká kìtì ẹlẹ́ fi ń gbààwẹ̀ yìí. Wọ́n ṣàlàyé fún lẹ́kùnrẹ́rẹ́ ń pè ń taari ni tí ẹ báyìí ló ti jẹ́ àwa tọ́ sí Mùsá jẹ yín lọ, àwa tọ́ sí Ànábì Núhà jẹ yín lọ. Ajá sí pé gbogbo ẹ̀yin mùsùlùmí wọ́n ní naam, ó yẹ máa gbààwẹ̀ yìí. Ẹ sọ fún gbogbo ẹni tí ò tí ì jẹun pé kí wọ́n má jẹun, ẹ sọ fún gbogbo ẹni tó ti jẹun pé kí wọ́n kẹ́nu dúró. Kódà àwọn ọmọ kéékèèké ẹ máa fa àwẹ̀ yìí kọ́ wọn. Ẹni àwẹ̀ wọn bá di dandan, ó wá di dandan gbòógì lórí gbogbo mùsùlùmí gbà náà. Dandan ni, kì í ṣe pé ẹ ládàá bẹ́ẹ̀ ẹni tí ó bá gbà kò lẹ́ṣẹ̀, dandan ni. Àmọ́ nígbà táwẹ̀ Ramadan tó fin rẹ̀ wá sọ̀kalẹ̀ pé àwẹ̀ Ramadan, oṣù Ramadan yìí ni mo fún yín kẹ́ ẹ máa fi gbààwẹ̀ ní ti dandan, ó wá di wípé àwẹ̀ Àṣúrà kò jẹ́ dandan mọ́. Ẹni bá wùn kó gbà, ẹni tó bá wùn kí ó fi ilẹ̀. Àmọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí dandan ni, kó tó di pé
òfin àwẹ̀ Ramadan sọ̀kalẹ̀ ó wá fà táwọn àfọ̀n fíkì fi gbé yẹ̀wò láàrin ara wọn àdìsí yìí ló dẹjọ́ pé látìgbà tí àwẹ̀ Ramadan ti sọ̀kalẹ̀ pé ẹ máa gba àwẹ̀ Ramadan ó di pé àwẹ̀ Ashura kò jẹ́ dandan mọ́ ṣé ká tún kọ́ntínú láti máa gbà tó ń ta ìjẹ́ dandan rẹ̀ ni àbí káwulẹ̀ pàtì gbà tọ́lọ̀ ti fún wa Ramadan. Wọ́n ní Abdullahi ibn Mas'ud sàábì ànábì pàtàkì Abdullahi ibn Umar Sa'id ibn Musayyib tóun èé ṣe sàábì tóun jẹ́ tábìyìn wọ́n lópinion tí wọ́n ní pé àwẹ̀ Ashura kò ní túmọ̀ mọ́ pé ìgbà tọ́lọ̀ ti fún wa Ramadan kẹ́nìkan mọ́ bójú ọbẹ̀ mọ́ kò tiẹ̀ wulẹ̀ ní ládàá mọ́ kátó wá pé yóò jẹ dandan àmọ́ ìtọ́pọ̀ nínú gbogbo àwọn àfẹ́sìn àwọn sọ̀hábà Ali ibn Abi Talib Abdullahi ibn Abbas àwọn ìyàwó ànábì náà ọ̀pọ̀lọpọ̀ àwọn sàábì ànábì ọ̀pọ̀lọpọ̀ àwọn tábì ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn àfẹ́sìn ibi wọn lọ ni pé kò jẹ́ dandan mọ́ àmọ́ tòun ti bí ó sì ní ládàá kò jẹ́ dandan mọ́ nítorí nítorí ànábì ni wọ́n kéde Mádínà pé kíkálukú ọmọ ẹgbẹ́ àwẹ̀ yìí ó di dandan jọ̀hún àmọ́ ìgbà tọ́lọ̀ ti mú ti Ramadan wá faman sha'a sama ẹni bá fẹ́ láti continue láti mọ ẹgbà ń gbà lọ faman sha'a lam yasumhu wa man sha'a tarakahu ẹni tí ó bá fẹ́ kò ní gbà yẹn ni pé kì í ṣe dandan mọ́ àmọ́ ṣóṣì ní ládánú ṣóṣì lọ́lánú ó sì ní ládánú ó sì lọ́lánú ó ṣe pàtàkì ló jẹ́ ká máa gbé àwọn àlàyé yìí jáde nítorí tó jẹ́ wíbẹ̀ ni pé ìyàwó Hafsa nínú ìyàwó Ànábì sallallahu alayhi wa sallam tó jẹ́ ọmọ fún Umar ibn al-Khattab òun ló sọ pé ọkọ òun Ànábì sallallahu alayhi wa sallam ṣe máa ń pé ẹni tí máa rí yàn tán ìyàwó ẹni jẹ́ kan bẹ́ẹ̀ àwọn ni wọ́n bá gbélé àwọn ni wọ́n mọ dèdè àwẹ̀ tí ń gbà wọ́n ní anna nabiyya sallallahu alayhi wa sallam lam yakun yada siyama yawmi Ashura àwẹ̀ ọjọ́ Ashura Ànábì kì í pàjẹ́ yẹn pé lẹ́yìn tí Ramadana tún sì dé náà tó fi yẹn gbà àwẹ̀ Ramadana ti dé Ànábì sì tún continue láti máa gbà àwẹ̀ tó bá dijọ́ Ashura kọ̀ọ̀kan ṣe ní dandan fáwọn èèyàn mọ́ ni Abu Dawud gba hadith ni wa Ibn Abbas radiyallahu ta'ala anhu òun náà ní nígbà tá Ànábì tó kù díẹ̀ tá Ànábì ó kù òun sì wà nú àwọn sàábí tó bá Ànábì ṣe lọ́wọ́ gbẹ̀yìn tó rọ́mọ kékeré ni ó ní Ànábì ń sọ pé la in baqitu ila qabilin tó bá fẹ̀mí mi lẹ̀ láti di next year láyé Ànábì ń sọ bẹ́ẹ̀ àmọ́ Ọlọ́run ò ní kó di next year tí ń sọ ńjọ́ náà Ọlọ́run ò ní ó di láyé Ànábì ní la in baqitu ila qabilin tí ń bá dọdún tí ń bọ̀ láyé o la asumanna tasi'a mi ò tún ní jó jẹ́jọ́ Ashura ìjọ́ kẹwàá yẹn nìkan mọ́ yìí mọ̀ gbàjọ́ kẹsàn-án mọ́ ìyẹn ní Jímọ̀ tá a wà yìí ní tí ń jẹ́jọ́ kẹsàn-án lọ́dún 2020 tá a wà yìí Ànábì ní màá fi ìjọ́ kẹsàn-án ìjọ́ tí ó jẹ́ 9 of Muharram màá máa fòun náà kún tí ó máa jẹ́ sí pé mo gba ìjọ́ kẹwàá mo tún gbàjọ́ kẹsàn-án so ajá sí pé súnà ní fáwọn mùsùlùmí ká gbààwẹ̀ nírú èní ẹni tí ó bá ti jẹun léni wọn náà kẹnu dúró kó sọ di ààwẹ̀ ìjọ́ kẹsàn-án àti ìjọ́ kẹwàá èní àtọ̀la ìjọ́ kẹsàn-án Muharram àti ìjọ́ kẹwàá Ibn Abbas ní reason tóun fi máa ń dà papọ̀ tóun ní pé ṣe mọ̀ pé àríyànjiyàn a máa wà níbi pé ǹjọ́ òní Muharram bẹ̀rẹ̀ ǹjọ́ lẹ́yìn róṣù ṣáná ló bẹ̀rẹ̀ ní àbẹ́ni ǹjọ́ táwọn kan bá ń ka 9 àwọn kan máa ka 10 ó lóun ọ̀sáfẹ́ míìsì 10 yẹn òun wàá fẹ́ kan gba 9 and 10 pé tí ó bá kúkú fọ́ọ̀lù sí 9 yóò fọ́ọ̀lù sí 10 òun fẹ́ ṣoríire yẹn ní ṣáá àrí bẹ́ẹ̀ látọ̀dọ̀ àwọn sálàfù wa tọ́pọ̀ kódà wọ́n ní ń bẹ nínú wọn tí máa gbàjọ́ mẹ́ta pé wọ́n gba 9 wọ́n gba 10 wọ́n tún gba 11 kọ́ ṣá lè já ìjọ Ashura lè jáde nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí òun fẹ́ make sure pé òun ṣoríire yẹn ní ṣá ìwọ náà gbìyànjú rẹ̀ ẹni tí ó bá rọrùn fún láti gba on 9 ìjọ kẹsàn-án tí ń jìnnà lọ́dún 2020 yìí tí ó bá rọ̀ Ọlọ́run láti gba papọ̀ mọ́ ọ̀la tí ń jẹ́jọ́ Ashura gẹ́gẹ́ kó gbà níjọ́ Ashura tí ń jẹ́ Saturday tọ̀la kó o dẹ̀ gbà papọ̀ mọ́ ìjọ tó bá tún tẹ̀lé ìyẹn ìjọ kọ̀ọ̀kànlá kó ṣàjẹjọ́ méjì ní ọgbà ntí hikima ti bẹ́ẹ̀ ni pé Ànábì ní báwọn Yehudi ti ń gbà sallallahu alaihi wasallam ó sọ náà àdìsí mi pé bá ti ń gbà ìkọ́lé mi fẹ́ máa gbà àwọn Yehudi ń sọjọ́ ìdíjọ́ ọdún wọ́n sọ díjọ́ wọ́n fẹ́ máa yàtọ̀ sí wọn so nígbà tí àwọn ti ń fijọ́ kan ìyẹn jọ Ashura yìí nìkan sí lọ́hùn tán fi jọ́ yìí nìkan bàbàrà Ọlọ́run tán fi jọ́ yìí nìkan tí wọ́n fi jọ́ yìí nìkan ṣèjọ́sìn yìí èmi ó wá fijọ́ kan kún yóò wá jẹ́jọ́ méjì yóò fi máa lè jẹ́ pé sísítẹ́ẹ̀mù tèmi yàtọ̀ sí tiwọn so tó o bá ti rí 9 fi kún then fi 11 tó wà lẹ́yìn rẹ̀ fi kún jọ jẹ́ ìjọ́ méjì àmọ́ tí agbára rẹ̀ ò bá sí fún ọ ìjọ Ashura yẹn ló ṣàṣe pàtàkì jù òun làlùbáríkà rẹ̀ ran ìjọ tí gbogbo àwọn ìjọ tó wà lẹ́gbẹ̀ẹ́gbẹ́ rẹ̀ rí ipò ọgbà àwọn ìjọ kẹwàá òun gẹ́gẹ́ ìjọ kẹwàá ọdún yìí ìjọ Saturday ló bọ́ sí àwọn kan ní kọ̀tọ́ nínú àdìsí Ànábì náà wọn làwọn ti rí pé kọ̀tọ́ kíyàn dáwọ̀ ìjọ Saturday ìgbà àdìsí yàn lálàáfíà àmọ́ discussion
ìjọ mi nìyẹn pé kíyàn yan ìjọ Saturday láàyò pé mo fẹ́ fi dá àwẹ̀ gbà especially tó bá bọ́ sí ìjọ àwẹ̀ àràfá àbọ̀ bọ́ sí ìjọ àwẹ̀ ẹrú Àṣúrà yìí kíyàn wá dóhun nìkan fi gbà àwẹ̀ wọ́n ní kọ̀tọ́ ń pa Ànábì ní ọ̀tọ̀ àdìsí yìí ò ní àlàáfíà ò tó lára so ẹni tó bá yẹ pé agbára tọ́lọ̀ ń bùn ní kó gbààwẹ̀ ọ̀la nìkan tí ń jẹ́jọ́ Saturday kó gbà kó má ti torí pé àwọn kan ní kọ̀tọ́ kíyàn dá àgbà kó wá fẹ́ kan wá kó wá ṣàì nìkan ṣe sọ́lọ́run so ẹ jẹ́ aṣojú kòkòrò oríire tí ń bẹ ń bẹ nínú àwọn iṣẹ́ eré tí yẹn tún lè ṣe ń bẹ tí àwọn ẹni eré tó ti ṣáájú wa tí wọ́n mọ̀ bùkátà òun ni kíyàn ṣe sàárà ń bẹ tó bá ti di ìjọ Àṣúrà bó bá ti ń gbààwẹ̀ rí ipò dùn yàn kan nú rí kọ́ ọ̀pá àyàn kan lẹ́rìn nínú ẹni tí ò rí tí ó jẹ nínú ẹni tí ò ráṣọ wọ̀ nínú ẹni tára ń ni ṣáàdùn ẹnìkan nú kó móríire dénú ilé ẹnìkan kó ṣe sàárà ń bẹ àdìsí tó gbèrú lẹ̀ àmọ́ nǹkan rẹ̀ ní sàárà nǹkan tí wọ́n fẹ́ ká máa fojoojúmọ́ ṣe nínú ìsìláàmù náà ní sàárà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n bá tún wá yàn láàyò nínú oṣù Muharram oṣù rẹ̀ tí wọ́n ní a máa ṣe gbogbo dáadáa níbẹ̀ àti ìjọ rẹ̀ tí ń jẹ́jọ́ Àṣúrà oríire rẹ̀ tún lè kàn sí ni bẹ́ẹ̀ ni ká dùn ìyàwó àtọmọ nú at-tawsi'atu 'ala al-'iyal kí wọ́n gba ìyàwó àtọmọ láàyè kí wọ́n dùn wọ́n nú owó ọbẹ̀ tó máa fi lẹ̀ bóyá ó jẹ́ 10,000 naira ní ìyàwó rẹ̀ ń bí ọ́n pé 10,000 naira mọ́ wàá tún sọ pé ó ṣe lè jẹ́ 10,000 naira ṣe bí ọbẹ̀ kan bẹ́ẹ̀ lé ṣe bí kinní kan ẹran kan ò tí ì tán ṣe bí kinní kan iṣu kan kinní kan ẹ̀kọ́ máa wá kìí ṣe jọ́ tán máa nárú ẹ̀ gba ìyàwó rẹ̀ láàyè gbọ́mọ rẹ̀ láàyè gbọ́kọ rẹ̀ láàyè ní irújọ́ Àṣúrà ìjọ dùnnú ni náà fi máa pè ní káyókáyó nítawà dọ́tẹ́ máa pè dàgbà náà ní káyókáyó ìjọ káyókáyó wọ́n sì pè bẹ́ẹ̀ nílùú òkè dìsín káyókáyó túmọ̀ sí pé ìjọ tá a máa dunnú tí kálukú ọmọ jẹun gbogbo ẹsẹ̀ mọ́ṣáláṣí káàkiri nílùú òkè lẹ́tì máa lọ jàmàlà lẹ́mọ̀ jẹ mọ́sà lẹ́mọ̀ lọ sínú ńbẹ bí ìjọ ọdún bí ìjọ dùnnú ni ìjọ sàárà ni àwọn ẹ̀rí tó gbé wọn ró lẹ̀ nínú evidence hadithi wọn lẹ̀ àmọ́ àwọn aṣáájú wa nínú ẹ̀sìn fi sin lọ́hùn al-Imam Sufyan ibn Uyayna ó ní ọdún 50 years jarrabnahu mundu 50 sana 50 years làwọn fi dán wò wípé ẹja máa bùnyàn ló ń jẹjẹ níjọ́ Àṣúrà fama ra'aynahu illa khairan oore sì ní jásí fún wa adán wò àdìsí yìí lẹ́kọ̀ọ́lẹ́ àmọ́ adán wò fún 50 years máa fún yàn jẹ ló ń jẹ káyó tán máa pé òun náà á fún yàn ló ń jẹjẹ á dùn ìyàwó nú á dùn ọmọ nú á raṣọ fún wọn á kó wọn jáde inú wọn ṣàdùn pé ijó oríire kan lè ní bá tí wọ́n á ń ṣe òun náà lọ́lọ́run bùnkún wá sí fún 50 years àwọn àfẹ́sìn tí wọ́n fún wa lágbóyè ẹ̀sìn ní Sufyan ibn Uyayna ló wí bẹ́ẹ̀ àtàwọn míì nínú àwọn sálàfù wa tí ẹni bá fẹ́ rí àwọn atótónu tó tújù báyìí lọ yóò máa rí nínú tírà Lataiful Ma'arif Ibn Rajab al-Hanbali ọlọ́mọṣá gbà lẹ́sìn fún wa gbogbo pẹ́pẹ́ ń furu tí a bá ṣe ń bẹ̀ ọlọ́run jẹ́ abáǹbí tó lé gbogbo ń tà fi ń sùn níwájú ọlọ́run kí mo fẹ́ báyìí ẹni tí ń wáṣẹ́ ẹni tí ń wáṣẹ́ yọrí ẹni tí ń wá gbéga ẹni tí ń wọ́mọ ẹni tí ń wáyà ẹni tó fẹ́ kọ́lé parí ẹni tó fẹ́ san gbèsè gbogbo àwọn tá a bí náà nínú ọmọ bá ti tọ́ wọn bá ti wò wọ́n tí wọ́n fi di dáadáa fún wa gbogbo ń tá a máa rántí tọrọ nú oore àti ìta kì í rántí tọrọ nú oore orí ayé àtàlùkìyàmọ̀ ọlọ́mọ ṣàfijì ìkíwa nínú ìjọ Àṣúrà yìí ọlọ́run jẹ́ àmọ́tọ́dún yìí yàtọ̀ sóore ọlá ilaha illallah máa fi ṣọ́ọ̀rẹ́ ṣọ́wọ́ máa dáàbò rẹ̀ bò wá tọ́yà tọ́mọ ọlá Muhammad Rasulullah ọlá sallallahu alayhi wa sallam ẹ̀mẹ́ gbàgbé ń pè ní jímọ̀ ẹjẹ́ àṣàṣàrà àjùkọ́ pọ̀ fún ànábì ẹjẹ́ àtìtì lé jímọ̀ láwàtà bá láǹfààní ẹjẹ́ ka Suratul Kahf ọlọ́run máa ṣàjẹ́ aṣọ́pọ̀lọpọ̀ jímọ̀ láyé subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.